ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mi rí adúpẹ́ ayìn agbẹ́ ọ̀gá tó ṣe tánú ẹ̀dọ́ láíláí bàbá gbọ́ ọpẹ́ wa a ó máa yàn títí láíláí jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù kristi adúpẹ́ lọ́wọ́ ọlọ́run láti lè dojú wákàtí ọ̀wọ̀ yìí ọba tí òjá dòkú ọba tí òjá dọ̀fọ̀ ọba tí òjò rí fún abí ìkà tí ọ̀tá ṣe fẹ́ ayìn lógo aṣẹ́lọ́ba àwọn ọba olúwa gbọ́ ọpẹ́ wa a ó máa yìn títí láíláí jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù kristi. ìwòye ìjẹjọ́ là dágbére nínú iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn yìí nílùú nàìjíríà níbí wọ́n dákọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò nílùú uk ní orúkọ jésù a ò ní gbèrè tìjú adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò náà àti ìgbìmọ̀ wọn èyí tí wọ́n ní kí ohun olúwa ẹ̀ kó máa tẹ̀síwájú bàbá mọ̀mọ́ ní orúkọ jésù ayé yín náà yóò máa tẹ̀síwájú iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní orúkọ jésù kò ní di títì pa ọfà ayé ọ̀fọ̀ èṣù rẹ̀ ní bàyín jésù olúwa wa àmín àmín lórúkọ jésù kristi. bó ní bóyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì ẹ pè ìyá àdúrà sí tẹlifóònù nọ́mbà yìí ìyá àdúrà ẹ̀rí abániṣẹ́ jp sórí tẹlifóònù nọ́mbà 070 57 84 23 11 lẹ́ẹ̀kan sí 070 57 84 23 11 ohun olúwa ìwá láti ilé ìjọsìn wa ìjọ ṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú ní ìlú nàìjíríà níbí ní orúkọ jésù olúwa yóò wà pẹ̀lú wa ọfà ayọ̀fẹ̀ ìṣòdẹ̀ ní bà wá jésù olúwa wa àmín. ohun olúwa ti ọ̀sán mi yìí sí yín ó ṣe kókó ṣe pàtàkì nínú ayé yìí àgàgà nínú ọdún tí a wà yìí àti ọdún tá a tún wọ̀ yìí àrípọ̀ ní 30 oṣù tí lọ́ntì ẹnìyẹn January tí lọ́ntì ẹnìyẹn kò dúró de anybody bó ṣe máa sáré lọ ní fòfòfò. ohun tí mo fẹ́ bá wa sọ ní ọ̀sán yìí òun náà ni ẹrù ẹ mọ̀ pé kí ló ń jẹ́ ẹrù kì í ṣe ẹrù bíbáyàn o ẹrù bí ká kó nǹkan jọ ẹrù. kí ni ẹrù tí a ti ẹ̀ fi gbogbo ọdún tó kọjá kó jọ ná? kí ni ẹrù tí ń bẹ ní ọwọ́ wa tá a fi gbogbo ọdún tó kọjá àti láti gbé èwe wa tá a fi kó jọ? kí ni ẹrù tó wà ní ọwọ́ wa bóyá tó mú ìfàsẹ́yìn bá ìrìn àjò wa ni àbí ẹrù tó wà ní ọwọ́ wa tó mú ayé wa tẹ̀síwájú? ẹ pé kí ni ìtumọ̀ ohun tí àdúrà tún gbé wá ní ọ̀sán yìí? oríṣiríṣi ni ẹrù tí àwọn ènìyàn máa kó jọ. àwọn ẹlòmíràn kó ẹrù mìíràn jọ láti lè mú ìfàsẹ́yìn bá ìrìn àjò wọn. àwọn ẹlòmíràn dẹ̀ ń kó ẹrù jọ láti lè ṣe kí láti lè mú ayé wọn tẹ̀síwájú. mo fẹ́ kẹ́ ẹ rò nínú ọkàn yín kí ni tí ẹ fi ọdún tó kọjá kó jọ. kí ni àwọn ẹrù tí ẹ kó jọ ní ọdún tó kọjá? ṣé àwọn ẹrù mìíràn ṣé ètò fògo fún ọlọ́run ni àbí ètí ò fògo fún ọlọ́run? dádì mọ́mì, ṣé ẹrù tó mú ìrìn àjò wa tẹ̀síwájú ni àbí èyí tó mú ìrìn àjò wa mí sí ẹ̀yìn? ẹrù ni mò ń sọ nípa rẹ̀. ara ẹrù tí rákẹ́lì dì ó dìdìdì ó tún di èrè ilé bàbá rẹ̀ mọ́. ó di ogún ológun, ó di ọrọ̀ ọlọ́rọ̀, ó di ohun tí bàbá rẹ̀ gbẹ́mí lé tó sọ di ọlọ́run.
Rákẹ́lì mú ó dì í mọ́ ẹrù tiẹ̀ nítorí pé ó fẹ́ bọ́ ọkùnrin sá lọ. Ó fi ẹrù nì ó fi tẹ́lẹ̀ ẹrù, ó fi ẹrù nì ó fi tẹ́lẹ̀ ẹrù, ó wá kó nǹkan lé. Ṣùgbọ́n bàbá rẹ̀ ṣàkíyèsí pé òun ò rí ẹrù yìí, ara dúkìá tòun ni. Ó sáré lé wọn, ó dẹ̀ bi ọmọ rẹ̀, ó bi gbogbo wọn léèrè. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọmọ rẹ̀ pa irọ́, ó mọ̀ pé irọ́ ni òun pa. Bóyá ẹ̀rù bàbá rẹ̀ ló ń bà ní o, bóyá òun náà ní àgbẹ́kẹ̀lé nínú òrìṣà bàbá rẹ̀ ni. Ọ̀rọ̀ nípa Rákẹ́lì ni mò ń sọ nípa rẹ̀. Ó fi ẹrù ẹlẹ́rù ó fi tẹ́lẹ̀ ẹrù. Ṣùgbọ́n bó ṣe fi tẹ́lẹ̀ ẹrù ń tòótọ́, ó jókòó lé. Ìjókòólé rẹ̀ ó parọ́. Bàbá rẹ̀ bẹ̀rẹ̀ sí tú gbogbo àwọn dúkìá tí wọ́n kó kúrò ní ọ̀dọ̀ rẹ̀. Ó mọ̀ wípé òrìṣà ní ń bẹ níbi tóun jókòó sí. Rákẹ́lì pa irọ́ nítorí ẹrù ẹlẹ́rù tó dì mọ́ ẹrù rẹ̀. Kí ló wá gbẹ̀yìn Rákẹ́lì? Ó kúkú ìyá ní. Ó ya àgàn nínú ẹrù ẹlẹ́rù tó gbé nì. Ẹ jẹ́ ká lọ wo ìwé Genesis 31 1 to end. Fásitì yìí pọ̀ nítòótọ́, a ó rí ọ̀rọ̀ tí mo sọ nípa rẹ̀ yìí. A rí àkàwé ìránṣẹ́bìnrin yìí nínú ìwé Genesis 31 yẹn 1 to end. Ẹ wo ẹrù ẹlẹ́rù, ẹ wo nǹkan nìkan tó dì mọ́ ẹrù rẹ̀. Ẹ wo ìfàsẹ́yìn tó mú bá ìrìn àjò rẹ̀. Ẹ wo ẹrù ẹlẹ́rù tó dì mọ́ nǹkan nìkan tó dì mọ́ ẹrù tiẹ̀. Kí ló wá gbẹ̀yìn rẹ̀? Ó kúkú ìyà ni. Torí tí ì ṣe tiẹ̀ ó parọ́, ó di ẹrù ẹlẹ́rù. Mò ń bí wá màmá bàbá mi, kí ni ẹrù ẹlẹ́rù, kí ni ohun tó tọ́ sí táyé tàfilé táyé lọ́wọ́? Mọ́mì, dádì, àní kí lóhun tó tọ́ sí Kàǹdé tá a mọ̀ wípé ẹrù rẹ̀ ni, ṣùgbọ́n a wò nínú ọkàn wa pẹ̀lú ìsí àyàlé wa, àfilé Kàǹdé ní lọ́wọ́. À ń wò wípé ẹ̀tọ́ lágbájá rèé, bó ṣe wù mí ni mo lè ṣe é. À ń fi ẹ̀tọ́ rẹ̀ pọ́n lójú. Ẹ wo dáta tí ń pọ́n lójú bọ̀, màmá bàbá kí ni tá a ṣe lórí ẹ̀? Ẹ wo dáta tí ń gbẹ́sẹ̀ lé dúkìá onídúkìá, mọ́mì dádì kí ni ohun tá a ṣe ní inú rẹ̀? Mò ń sọ̀rọ̀ nípa ẹrù. Tí a bá ní ẹrù ẹlẹ́rù tàbí tá a bá gbé ẹsẹ̀ lé ohun tí kìí ṣe tiwa, wọ́n fa ìjìyà. Ẹ wo ọdún tá a ti wà ní inú ayé yìí. Mọ́mì dádì kí ló ń tá a ṣe ní ọdún tó kọjá? Kí ló ń tá a ṣe ní inú oṣù rẹ̀? Kí ló ń tá a ṣe ní inú ọ̀sẹ̀ rẹ̀? Kí ló ń tá a ṣe nínú wákàtí àti ìṣẹ́jú rẹ̀? Nípasẹ̀ ẹrù ẹlẹ́rù tá a dì mọ́ ní, ẹrù ẹlẹ́rù tá a dì mọ́wọ́ tó yẹ ká fi sílẹ̀ tá a fi sílẹ̀, kí ló ń tá a kójọ pẹ̀lú rẹ̀? Ọ̀rọ̀ yìí ni mò ń bèrè lọ́wọ́ wa. Ohun tó jẹ́ ẹ̀tọ́ àti ohun tó jẹ́ ogún ènìyàn tá a dì mọ́wọ́ ni, kí ló ń tá a fi ṣe? À ń pè a ní agbára, a ní ipò, àti agbára àti ipò tá a wá ń lò ní pàtó kí la ṣe, mọ́mì? Àti agbára àti ipò, bó ṣe wù mí mo ṣe lè ṣe fún lágbájá, ẹ̀tọ́ rẹ̀ àti ohun rẹ̀ ń gbé ẹsẹ̀ lé. Ẹ wo ìgbà tí àkókò tó wá ń kọjá lọ lórí àwa náà, lórí ohun tó yẹ ká ti ṣe, ètà tètè ṣe nítorí ọrọ̀ ọlọ́rọ̀, nítorí ẹrù ẹlẹ́rù, nítorí ogún ológun, ohun tá à ń fẹjú mọ́. Tí a bá lọ wo ìwé Luke, a ó rí ọ̀rọ̀ yìí níbẹ̀, níbi tó jẹ́ pé ó fi yé wa ní ìdí rẹ̀ nípasẹ̀ pé
ẹrù àti ọrọ̀ ọlọ́rọ̀ fún ìgbà kan ni. ẹni tí ò di ẹrù ẹlẹ́rù mọ́ ẹrù rẹ̀, ẹ já wo ìtàn Jósẹ́fù. ẹrù ara rẹ̀ tó dì mẹ́rù àwọn ọmọ bàbá rẹ̀, ṣe mọ̀ pé ó mú ṣàkíyèsí ohun tó fẹ́. ọ̀nà kan nìyẹn. ó mọ̀ọ́mọ̀ fún ara rẹ̀ ló kí ẹrù yìí, ó kí òrùka idẹ rẹ̀, ó mọ̀ọ́mọ̀ kí wọnú ẹrù àwọn ẹ̀gbọ́n rẹ̀. ó mú owó tí wọ́n fi ra oúnjẹ ní ilẹ̀ àjòjì, ó mọ̀ọ́mọ̀ tún ṣe kí ni ó dàpọ̀ sínú ẹrù wọn. ṣùgbọ́n nítorí òtítọ́ àti n tó fẹ́ ní ìdílé rẹ̀ pé òun fẹ́ mọ n tó ṣẹlẹ̀ nípasẹ̀ àbíkẹ́yìn ọmọ ilé wọn tí í ṣe Bẹ́ńjámínì, ó sì ṣàwárí rẹ̀ nítorí ẹrù tó dì sínú ẹrù wọn, ó ṣàwárí ògo tó fẹ́. ọ̀nà kan lẹ́rù yẹn o, ọ̀nà kan nìyẹn gbà lo ẹrù tiẹ̀. ó fa ògo wọlé, ó fa ayọ̀ wọlé, ó sì fa ìbùkún wọlé. kódà ó rí bàbá rẹ̀, ó rí pé ó ti dàgbà. gbogbo ohun tó fẹ́ ṣàfẹ́rí, ó ṣàfẹ́rí rẹ̀ nítorí ẹrù tó mọ̀ọ́mọ̀ dì mọ́ ẹrù wọn. ọ̀nà kan nìyẹn gbà lo ẹrù, ló gbà lo ẹrù rẹ̀, ló gbà lo dúkìá rẹ̀ láti lè ṣe kíni, láti lè ṣàwárí ohun tó fẹ́. ṣé àwa náà lo ẹrù ọwọ́ wa àbí à ń lo ipò wa láti ṣàwárí ògo tí a fẹ́ bí? ṣé à ń lo òye ètà lè lò débi wípé ohun tá a fẹ́ achieve lára èèyàn à ń lò ó ní ọ̀nà tó tọ́, tí kìí ṣe pé a fi ń lò ó láti gàba lé orí ènìyàn ni? ẹ jẹ́ ká kọ́kọ́ lọ gbàdúrà lórí ọ̀rọ̀ ti Rákẹ́lì yẹn. mọ́mì dáàdì, ẹ jẹ́ lọ gbàdúrà lórí ọ̀rọ̀ Rákẹ́lì. tẹ́ bá wo ìwé Luke 9:25, òun náà ó tún fi ọ̀rọ̀ ká ọ̀rọ̀ yìí nídìí. ṣùgbọ́n lórí ọ̀rọ̀ Rákẹ́lì yẹn jẹ́ gbàdúrà. Ọlọ́run má jẹ̀mú, kí ni àwọn tó jẹ́ ẹrù ní ọwọ́ mi èyí tó lè fa ikú òjijì wọ inú ayé mi? Olúwa gbà á kúrò ní ọwọ́ mi ní ọ̀sán yẹn. gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. kí ni ọrọ̀, kí ni ogún ológun tó wà ní ọwọ́ mi èyí tó wà ní ọwọ́ yín tó lè fa ikú òjijì wọlé? lónìí ní orúkọ Jésù la kó gbẹrù náà kúrò. kí ni ogún ológun èyí tí mò ń wò wípé bí n bá gbẹ́sẹ̀ lé kò sẹ́ni tí ó bí mi? Ọlọ́run kọ́. tí n bá lo ipò yìí tí mo lò lórí lágbájá kò sẹ́ni tí ó bí mi? Ọlọ́run kọ́. ẹ jẹ́ sọ fún Ọlọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, gbogbo ẹrù tí wọn ò mọ̀ wípé ẹrù ló jẹ́ fún ìdààmú ayé mi ṣùgbọ́n tó wà ní ọwọ́ mi, dádì ẹ gbàdúrà yìí torí kí ìgbà tí àkókò yín kó má bàa kọjá lọ, torí kí ìgbà tí àkókò rere kó lè bàa yí kàn yín mọ́mì. dádì, kí ìgbà rere tí Ọlọ́run ní pẹ̀lú ètò ayé yín kó lè bàa tètè ṣẹ ni. ẹrù ẹlẹ́rù èyí tó wà ní ọwọ́ yín ń kọ́, ẹ jẹ́ sọ fọ́lọ́run, kí lẹ ẹrù ẹlẹ́rù tó wà ní ọwọ́ mi èyí tí wọ́n mọ̀ pé ìkà ni mo fi ń ṣe? Ọlọ́run má jẹ̀mú, Olúwa dáríjì mi ní wákàtí ọ̀wọ́. ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. kí ni ẹrù tó wà ní ọwọ́ mi? kí lẹrù tó wà ní ọwọ́ yín èyí tó ń fa ìdààmú àti wàhálà sínú ayé yín ní wákàtí? Olúwa kó dáríjì yín. mọ́mì dáàdì, Olúwa kó dáríjì yín. ọba àwọn ọba, mo ní kó mórí ẹ̀jẹ̀ yín kó fi jì yín. gbogbo ẹrù tó ń fa wàhálà àti ìdààmú sórí ìrìn àjò ayé yín, tó wá jẹ́ pé àdúrà kan náà lẹ́sàn àmọ́ gbà lọ́dọọdún ṣùgbọ́n ẹ̀ sì rí ipasẹ̀ àdúrà yìí, lónìí ní orúkọ Jésù, Olúwa kó parẹ́ kó nu ayé yín. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. ẹ ti ká sọ fún Ọlọ́run, ọ̀tá gan mọ̀ọ́mọ̀ máa fẹ́ di irú tí ìṣètèyàn sínú ayé yẹn. bẹ́ẹ̀ ni dádì, bẹ́ẹ̀ ni mọ́mì, ọmọlọ́lá bẹ́ẹ̀ ni wọ́n máa di ẹrù tí kì í ṣètèyàn sínú ayé ènìyàn. ẹ já sọ fọ́lọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, gbogbo ẹrù tí ò ní ìtumọ̀ èyí tí ò fògo fún Ọlọ́run, má jẹ́ kí ìkàdílé tàbí èèyàn ibi kó dì sínú ayé mi. ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. gbogbo ẹrù tí ò ní ìtumọ̀, gbogbo ẹrù tí ò fògo fún Ọlọ́run alààyè èyí tí ènìyàn bí máa dì sínú ayé ènìyàn, adìmkún ẹrù ayé ènìyàn ni wọ́n. lónìí ní orúkọ Jésù, Olúwa kó pè yín yà pẹ̀lú wọn.
gbogbo ẹrù tí ò ní ìtumọ̀ yẹn ní orúkọ Jésù ò ní ìdí sínú ayé yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ẹ jẹ́ tún gbàdúrà yẹn lẹ́ẹ̀kan sí. Wọ́n ní adìkúta sẹ́rù ẹni tó bá fúyẹ́ làwọn ọ̀kà. Ayé ni máa ń dìkúta sẹ́rù ẹni tó bá fúyẹ́ ni. Ó lè ṣeéṣe pé ẹ̀mí kan náà ló wọnú Rákélì láti ṣe kíni láti lè di ẹrù yìí. Ẹ wo tí ẹrù ni tó fi ayé rẹ̀ dà. Ẹ wo tí ẹrù tó fi ayé rẹ̀ ṣe ní ìkẹyìn ayé ẹ̀. Nínú ìwé Genesis 31 1 to end ẹ lọ wò ó. Ìtàn yìí yóò kódà ó tọ̀ṣì ẹ̀mí ènìyàn tẹ́ ẹ bá gbọ́ láti ìbẹ̀rẹ̀. Tó o bá fẹ́ bá ọkùnrin sá lọ ṣùgbọ́n ò tún ní mú dúkìá bàbá rẹ ó dẹ̀ ń béèrè ó tún ní kò rí bẹ́ẹ̀ ó wá fi tẹ́lẹ̀ wá jókòó lé bàbá rẹ̀ ní ó dìde ó lóun ṣiṣẹ́ ó lóun wà ní iṣẹ́ obìnrin ó yẹ mo sì gbọ́dọ̀ fọwọ́ kànyàn lásìkò gbà náà ó lóun wà ní ìwà ẹni obìnrin. Ẹ jẹ́ ká wò ó pa irọ́ ṣé rọ̀ gan-an ni ṣé kò tó fa ikú òjijì wọnú ayé rẹ̀ pẹ̀lú bó ṣe bọ́lá ṣe nínú ẹni tó jẹ́ ẹrú gan tún kọ́kọ́ bímọ sáwájú rẹ̀. Ẹ jẹ́ sọ fọlọ́run èmi mú gbà mí tá a bá rí ẹrù ìkà ní àwọn ènìyàn adìkúsa sẹ́rù ẹni tó bá fúyẹ́ ni wọ́n. Ọlọ́run má jẹ́ wọ́n di rùbànújẹ́ sínú ayé mi tọmọtọmọ ẹ gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù adìkúta sẹ́rù ẹni tó fúyẹ́ ni wọ́n má jẹ́ wọ́n ráyè dìkúta sẹ́rù mi àtẹ̀mí àtọmọ ọmọ Ọlọ́run gbà mí o mọ́mì dádì wọn ò ní dìkúta bí sínú ayé ẹrù yín tẹ́ ẹ wá dì tẹ́ ẹ wá ṣàfún ara yín tẹ́ ń kó jọ gbogbo ẹ̀mí adìkúta sẹ́rù ẹni tó fúyẹ́ lórúkọ Jésù wọn ò ní dì sínú ẹrù yín. Bàbá màmá lórúkọ Jésù wọn ò ní dì sínú ẹrù yín. Olúmídé ó já sọpẹ́ lórúkọ Jésù Ọmọlọ́lá lọ́lá àti gbogbo ojú tó ń wò mí wọn ò ní dìkúta ibi sínú ayé yín. Adìkúta sẹ́rù ẹni tó fúyẹ́ ni wọ́n. Bẹ́ẹ̀ sì rèé ẹ wo bí Jósẹ́fù ṣe àwárí àwọn ẹbí àti fámìlì rẹ̀ ẹ wo bó ṣe ṣàwárí bó ṣe rí Bẹ́ńjámínì àbúrò rẹ̀ ó mọ̀ọ́mọ̀ mú kọ́ọ̀bù idẹ rẹ̀ láti jù sínú ẹrù ó dá àwọn owó tí wọ́n mú wá ó dàpà sínú ẹrù wọn láti lè ṣe kíni láti lè ṣàwárí àwọn ẹbí àti ará rẹ̀ lórúkọ Jésù Ọlọ́run májẹ̀mú yóò dúró tì yín bẹ́ẹ̀ sákin lórúkọ Jésù Olúwa yóò wà pẹ̀lú yín gbogbo yín mo ṣe rí ọwọ́ yín lórúkọ Ọlọ́run májẹ̀mú ayé ò ní dìkúta sẹ́rù yín adìkúta sẹ́rù ẹni tó fúyẹ́ ni wọ́n. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára Olúwa o má fi mí hàn láti jẹ́ pé kí ayé kó dìkúta sí ẹrù mi ẹrù ibi tí ọ̀tá ń gbé kiri má jẹ́ wọ́n gbé sẹ́nu ọ̀nà mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run má jẹ́ mú o má jẹ́ wọ́n dìkúta ibi sínú ayé mi má jẹ́ wọ́n dìkúta ibi sínú ayé ọmọ mi àti ọmọ lórúkọ Jésù mọ́mì wọn ò ní dìkúta ibi sínú ayé yẹn. Tá a bá rí agbára kábàrà tí ò ní Ọlọ́run àṣàlàyé nípa rẹ̀ tí ò lè sọ̀rọ̀ Ọlọ́run tí ò lè kéde ọ̀rọ̀ Ọlọ́run nínú ayé rẹ̀ wọn ò ní dìkúta ibi sínú ayé yẹn. Mo béèrè lọ́wọ́ wa pé kí lóhun tá a ti ṣe ní ọdún yìí kí lóhun tá a ṣe ní gbogbo ọdún tó kọjá àtìgbà tá a ti ń bá bọ̀ bóyá ẹrù tó wà lọ́wọ́ wa yìí ni bóyá dúkìá onídúkìá tó yẹ ká fi lé àbíkẹ́yìn lọ́wọ́ tá a ràgàbó gẹ́gẹ́ bí pèmí ni àkọ́bí tó bá wù mí ni mo lè ṣe fún àwọn àbúrò mi kò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni dádì kò rí bẹ́ẹ̀ mọ́mì kò rí bẹ́ẹ̀ torí pé orí òjò rí lọ. Àwọn bàbá wa máa ń pòwe pé bí a ṣe bí ẹrú náà la bí ọmọ mìíràn wà tó jẹ́ pé nígbà tá a bá bí gan ó lè má sí àyè àti pẹran kó jẹ́ pé omi lásán láàfin gbàdúrà fún yóò sì lógo ju tí wọ́n tọ́ tẹ́ǹtì káàkiri lọ. Ìgbésí ayé ìrìn àjò kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n ọ̀nà tá a lè gbégbà tá a wà gan fi lè rí ìyọ́nú Ọlọ́run ní pé ohun tí ìbá ṣe tiwa ní àkókò yìí torí bí ọdún ṣe jẹ́ ọdún ìpéye ló sọ fún mi ọdún ìpéye ọdún ìṣelógo ló pè é bóyá àwọn tó wà lọ́wọ́ wa tá a ti dì mọ́wọ́ ní ìkẹyìn bóyá ó ń fa wàhálà àti ìdààmú
ó ń fa ìrìn àjò tó yẹ ká tètè rìn ká tètè débi tá a lọ ó ń fà á sẹ́yìn. ẹ jẹ́ ká ṣàwárí rẹ̀ ká sì ṣàpérò rẹ̀ ká ṣe àtúnṣe lórí rẹ̀ pé kí ni ohun tí mo dì tí ì ṣe nǹkan ní mi, èyí tí mo dáwọ́ lé tí mo ràgàbò tí mo sọ pé kò sẹ́ni tí ó bí mi, Ọlọ́run kọ́. ẹ jẹ́ sọ fọlọ́run ká tó lọ sínú ìpele mìíràn. ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, Ọlọ́run májẹ̀mú o, ẹ̀mí tí máa taari agídí sínú ọkàn ènìyàn tí ìjẹ́ kéèyàn fẹ́ ní ògo tàbí kéèyàn fẹ́ láyọ̀ ní ìkẹyìn ayé rẹ̀, tó lè máa ṣèyàn láyà láti lè gbẹ́sẹ̀ lé dúkìá onídúkìá, gbẹ́sẹ̀ lé ogún ológun àti ọrọ̀ ọlọ́rọ̀, èyí tó wá mú ìrìn àjò tènìyàn náà fà sẹ́yìn. lónìí ní orúkọ Jésù, Olúwa kó parẹ́ kò náà ayẹyẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run májẹ̀mú o, gbogbo tó lè mú fàhálà àti ìfòòró sínú ayé yín ní orúkọ Jésù, Ọlọ́run májẹ̀mú kó fa igi lé kú ọ̀nà ayé yín ká má gbúrò rẹ̀ mọ́. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. à ń lọ nínú ọ̀rọ̀ ti Jósẹ́fù nìyẹn. Jósẹ́fù ó lo ohun ìní rẹ̀, ìlérí ẹ̀ tí wọ́n ní òní ṣe padà ṣẹ nínú ayé rẹ̀. àwọn ẹ̀gbọ́n tó láwọn ò ní lè tẹríba wọ́n padà tẹríba fún un. àlá wọ́n padà forí wọn balẹ̀ fún níwájú nílùú mìíràn. wọ́n tún lọ rìn sẹ̀ bá ní. ohun tí wọ́n ní ó ṣe tó wọ́n láwọn ò lè ṣe tó tòtò wọ́n wá tún rìn sẹ̀ lọ bá a nígbà tí ìyẹn dé, nígbà tá a wá mú májẹ̀mú ayọ̀ nìṣẹ́ nínú ayé rẹ̀. ìlérí àti ìtọ́lọ́run sọ fún nípa ẹ̀bùn àlá tó ní. ó sì padà mú àwọn ọmọbìnrin àti àwọn ẹ̀gbọ́n rẹ̀ ó mú wọn padà tẹríba ní iwájú rẹ̀. ìdí èyí ló ṣe wò ó wípé àwọn ẹ̀gbọ́n òun rèé. ó sáré tètè sínú ilé, ó dásùnkún ó sì tún nu ojú rẹ̀ nù. ó wá fọ èdè mìíràn tí wọn ò gbọ́ pé kí wọ́n lọ mú àbúrò wọn kékeré ńkọ́, wọn lọ wà ní Benjamin bẹ́lẹ̀. kí ni tó lè ṣe kóun tẹ̀ fi lè wò bóyá wọ́n sì sí sòótọ́ àbí wọn ò tún sòótọ́ mọ́. ẹ mú owó kálukú ẹ bá mi dì sínú ẹrù wọn. èyí ò mú wọn tún padà wá gbàǹbá délé tí wọ́n tú. ẹja mówó yìí lọ o, owó ìwọ̀n ọ̀gbà lọ́wọ́ bó lè ṣe tó dénú ẹrù wa, ẹja lọ sòótọ́ fún wọn o, kọ́mọ àkógun bá wa o, kọ́mọ àṣẹ kínní. àtọ ọmọ tó ní ká mú wá ẹja mú wa lọ sí ibẹ̀. bàbá sì ti lóye pé yes gbogbo tẹ́ ẹ̀ sọ yìí òun nígbàgbọ́ sẹ̀ òun sọ pọ́mọ òun ò kú, dájúdájú Jósẹ́fù wà láàyè. ẹ wo dídì ẹrù tiẹ̀, wo ìdí ẹrù mọ́ ẹrù ti ènìyàn tó ń dì. wọ́n ṣàwárí ògo tó fẹ́. ẹja sọ fọlọ́run, Ọlọ́run májẹ̀mú, kí ló ń tó fẹ́ dì sínú ìrìn àjò ayé mi ní ọdún yìí, èyí tó lè mú ìrìn àjò ọdún yìí pé ayé mi, tó lè mú ìrìn àjò ayé pé iṣẹ́ ìránṣẹ́ mi, tó lè mú ìrìn àjò ayé pé iṣẹ́ tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ yẹn. Ọlọ́run májẹ̀mú bẹ́ẹ̀ bá tí ì fi síbẹ̀ ó yá máa fi síbẹ̀ ní ká máa kí ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. kí ló ń tó kù fún ayé mi ṣùgbọ́n tẹ̀ tí ì fi síbẹ̀ tó yẹ kó o fi síbẹ̀ tó jẹ́ ẹrù tó yẹ kó o dì sí ẹrù mi, èyí tí ọdún yìí ó fi pẹ́ mi torí òní gangan lóṣù ti ṣe kí ni ó ti láǹtì ẹ̀ nìyẹn. Ọlọ́run májẹ̀mú, Olúwa tètè fún náà sínú ẹrù mi ní kọ́mọ́kíà kí ìrìn àjò ọdún ìrìn àjò oṣù yìí, ìrìn àjò ọdún tá a wà nínú rẹ̀ tó ọlọ́dún ìpéye ni kó lè bá a pé mi. Olúwa fi síbẹ̀, bàbá fi síbẹ̀, ọmọ fi síbẹ̀, mọ́mì dáàdì, ohun tó kù fún ayé yín, èyí tẹ́ mọ̀ pé ayé yín ìpè yín lórúkọ Jésù Olúwa yóò fi síbẹ̀. ayé yìí tẹ́ ẹ wà yìí, ọdún tẹ́ ẹ wọnú rẹ̀ lórúkọ Jésù lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti dàgbò tí ì ṣe ti yín sílẹ̀, ọdún yìí yóò pè yín, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. ẹ já tún gbàdúrà sí ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. níbo lo fẹ́ ṣàwárí tó yẹ fún ayé mi, níbo lo ti fẹ́ ṣàwárí rẹ̀? ṣé láàrin àwọn aláwọ̀ dúdú ló wà ní àbí àwọn aláwọ̀ funfun? bóyá ní ìlú tí ẹ wà bí ìletò tí ẹ gbé dúró yẹn, mọ́mì lórílẹ̀‐èdè tí ẹ wà yẹn gangan, ohun tó yẹ fún ayé yín ṣùgbọ́n tí ètí sí ń bẹ̀, tó jẹ́ pé ó jẹ́ ọrọ̀ tó yẹ kó kún dúkìá ayé yín ní ìlú àti ìletò tí ẹ ti ń wò mí lọ́wọ́lọ́wọ́ yẹn, ní orílẹ̀‐èdè tẹ́ ẹ wà gangan yẹn. Ọlọ́run májẹ̀mú ó yá wùsà wárí ẹ̀ ní kọ́mọ́ kí akọ́fi lé yín lọ́wọ́ ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run májẹ̀mú o
ní ìlú tí ẹ wà yẹn gangan, ní orílẹ̀-èdè àti ìletò tí ẹ wà yé, ohun tó yẹ fún ayé yín, ohun tó kù fún ayé yín, tó yẹ fún ayé yín, tó tọ́ sí ayé yín, mọ́mì dáàdì lórúkọ Jésù ó yẹ gbà á. Lórúkọ Jésù mo ní ẹ gbà á. Ọlọ́run májẹ̀mú yẹ kó fi lé yín lọ́wọ́. Ohun tó kù fún ayé yín, ètí ayé yín tí ẹ wà láyé kan náà tẹ́ wá yìí, Ọlọ́run ti fi lélẹ̀ fún wa ní ẹ̀kan láti wá sínú ayé. Gbogbo bẹ́yẹn wọ́n tún wá máa ń kò sí lẹ́ẹ̀kan ló pé, ṣùgbọ́n ní wáyé tẹ́ ẹ wà yìí àti ìletò tí ẹ wà yẹn, mọ́mì dáàdì lórúkọ Jésù, ibẹ̀ tẹ́ ẹ wà yẹn yóò pè yín lórúkọ Jésù. Ohun tó yẹ ayé yín, tó yẹ fún ayé yín, ṣùgbọ́n tẹ́ ẹ ń béèrè tẹ́ ẹ ti rí gbà láti ìgbà tẹ́ ẹ ti wà títí irun funfun tí fi ń wù ní orí yín yẹn, Ọlọ́run májẹ̀mú ọba tí ṣàwárí ògo, ó yẹ kó ṣàwárí rẹ̀ fún yín. Ọba tí ṣàwárí ògo, mo ní kó ṣàwárí rẹ̀ fún yín. Mọ́mì dáàdì ní ìlú tí ẹ wà àti ìletò tí ẹ wà yẹn, lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ńlá lórúkọ Jésù yẹ kó wọ inú ayé yín lọ. Mọ́mì ẹ ṣe àmì, ẹ ṣe àmì. Ìrànlọ́wọ́ ńlá èyí tó tayọ, èyí tí gbogbo èèyàn mọ̀ pé lónìí ní oṣù parí January yìí, wípé ohun tó yẹ ayé yín Olúwa ti fẹ́ lé yín lọ́wọ́, ní orúkọ Jésù yẹ kó fi lé yín lọ́wọ́. Wípé tó tọ́ sí ìrìn àjò ayé yín, tó yẹ fún ayé yín lónìí, ní orúkọ Jésù Olúwa kó gbà á fún yín. Bí ayé yìí ò bá ní pé ẹnikẹ́ni, lórúkọ Jésù mo ní yóò pè yín. Bí ayé yóò bá ní pé ẹlòmíràn, lórúkọ Jésù mo ní yóò pè mí tọmọtọmọ lórúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú tọmọtọmọ yóò pè wá débẹ̀. Ọlọ́run àwọn ọlọ́run ó yẹ kó jẹ́ káyé yín kó pè yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ẹ jẹ́ á gbàdúrà yín okú méjì ká tó lọ sínú ìpele mìíràn. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, ọba tó ń gbé ní ìpẹ̀kun ọ̀run, Ọlọ́run májẹ̀mú nǹkan tọ́ sí ayé mi. Mọ́mì ẹ ṣe àmì dáadáa, nǹkan tọ́ sí ayé yín, ṣùgbọ́n a fi ń wá ènìyàn àti fi ń pa yín lójú lọ́jọ́ tó ti pẹ́. Gbogbo ohun tó bá sọnù tí ọ̀tá gbé pamọ́ yẹn, lórúkọ Jésù Olúwa gbà fún yín. Mọ́mì ẹ ṣe àmì, ẹ ṣe àmì, Olúwa ti gbà á lé yín lọ́wọ́. Ohun tí wọ́n fi ń pa yín lójú yẹn tẹ́yìn náà wá rò pé ẹ kàn sáwọ́, ẹ jẹ́ kí n sá máa lọ ilé ayé mi bẹ́ẹ̀. No, ẹ gbọ́dọ̀ lọ ilé ayé yín bẹ́ẹ̀. Ayé yín yẹ fún ìṣe ògo ńlá, ó sì yẹ fún ògo Ọlọ́run. Mọ́mì ohun tó yẹ yín ayé yín lónìí, ní orúkọ Jésù ọba májẹ̀mú yẹ kó gbà á fún yín. Ohun kan kù fún ayé yín tẹ́yìn náà mọ̀. Ohun tó kù fún ayé yín tí gbogbo yóò fi mọ̀ pé yẹ̀sọ́ Ọlọ́run gbọ́ ẹ̀bẹ̀ yín. Wípé ẹ wálé ayé, ẹ sì rí ilé ayé yín lò, ẹ sì rí ilé ayé yín ṣe. Lónìí ní orúkọ Jésù Olúwa kó gbà á fún yín. Mọ́mì ẹ rí ayé yín lò. Dáàdì mo lẹ́rọ ayé yín ṣe. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Àdúrà kan tó kù rè lórí ọ̀rọ̀ yẹn náà ni ká tó lọ sínú pé mìíràn. Màmá bí a ṣe ń ṣàmìyàn ní orúkọ Jésù, ọwọ́ Ọlọ́run tí fa lọ́wọ́ sókè yóò fà yín lọ́wọ́ sókè. Dáàdì lórúkọ Jésù, ọwọ́ Ọlọ́run tí fa lọ́wọ́ sókè yóò fà yín lọ́wọ́ sókè. Ọlọ́run májẹ̀mú akin, Ọlọ́run májẹ̀mú kó fà yín lọ́wọ́ sókè. Ibi gíga tó tọ́ sí ayé yín, tó yẹ ayé yín ní orúkọ Jésù Olúwa kó mú ayé yín débẹ̀. Bẹ́ẹ̀ ni yóò rí. Gbogbo ojú ọkọ̀ tó wò ó, tẹ́ǹtẹ́ láìkí tẹ́ǹtẹ́ lọ́ọ̀fù yẹn lórúkọ Jésù, Ọlọ́run yóò ní ìfẹ́ yín. Ohun tó tọ́ sí ayé yín, èyí tí ayé yín yẹ fún, tó jẹ́ ẹrù tó ti sọnù tí ọ̀tá ti gbé pamọ́, ọba àwọn ọba yẹ kó gbà á fún yín. Èyí tí ogun ìdílé níbi tá a ti bí yín tó ti gbà pamọ́, wípé òun ò ní jẹ́ rí lò yẹn, ọba májẹ̀mú yẹ kó gbà á lé yín lọ́wọ́. Mọ́mì lónìí ní orúkọ Jésù, ògo yín ò ní di ti ẹlòmíràn mọ́, kò sí ní di àpélé. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. À ń lọ nínú ìpele mìíràn nìyẹn. Ẹ jẹ́ á gbàdúrà yìí. Ẹ̀mí Ọlọ́run májẹ̀mú gbà mí lọ́wọ́ ẹ̀mí tí máa da ẹrù ògo nù. Àwọn ẹ̀mí kan wà tó yẹ pé ẹrù ògo wọ́n ti rí pé yẹ̀sọ̀ ọmọ ológo rèé. Àìmọye ọmọ ológo tí ń sọ abẹ́ bíríìjì. Àìmọye ọmọ ológo tí ń sọ underground. Níbi tí mọ́tò ń kọjá, níbi tírẹ́ẹ̀nì ń kọjá. Àìmọye ọmọ ológo tó ń forí rẹ̀ ru ẹrù kiri. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run. Ọlọ́run já ayé mi gbà ní ọ̀sán yìí. Lọ́wọ́ ẹ̀mí tí máa dẹrù ògo nù. Lọ́wọ́ ẹ̀mí tí máa dẹrù ọmọ ológo nù. Lọ́wọ́ ẹ̀mí tí máa fẹ́ ẹrù ọmọ ológo pamọ́. Ó yá gba ayé mi kúrò lọ́wọ́ àwọn ẹgbàdúrà.
orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù, gbogbo ẹ̀mí tó máa dẹrù ọmọ ológo nù, gbogbo ẹ̀mí tó máa fẹ́ rù ọmọ ológo pamọ́, gbogbo ẹ̀mí tó máa mú ọmọ ológo tí máa fẹ́ go wọn ráre lónìí ní orúkọ Jésù, Olúwa kó já ayé yín gbà kúrò níbẹ̀. Mọ́mì ẹ ṣe àmì lórúkọ Jésù, Olúwa yóò já ayé yín gbà kúrò bẹ́ẹ̀. Ọba májẹ̀mú yá já ayé mi gbà tọmọtọmọ kúrò níbẹ̀. Gbogbo ayé tí máa dẹrù ológo nù, tí máa bẹ̀rù ọmọ ológo jẹ́, tí máa fọ ọmọ ológo sẹ́yìn, tí ìjọ ọmọ ológo tètè dé ìrìn àjò rẹ̀ lónìí ní orúkọ Jésù, Olúwa kó já ayé wa gbà kúrò lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ẹ jẹ́ tún gbàdúrà yìí. Àgbàkú ni àdúrà o, àgbàfẹ́ kú ni. Àwọn mìíràn wọ́n tó yẹ pé wọn ò ní orí ọ̀fẹ́ àti máa lọ church, pẹ́pẹ́ ohun tí wọ́n fi ń di àmùrè ara wọn náà rèé. Àsìkò tá a sì fi ń di àmùrè yẹn gbọ́dọ̀ gbá tààrà. Mọ́mì ṣe àkótá bá ti gbè yóò tún dijọ́ mẹ́jọ bá yẹn, ẹ jẹ́ àgbàdúrà yìí tààrà kọ́wọ́ Ọlọ́run kó ṣe kíni, kó mú ògùn jáde lára wa. Ẹ gbọ́ Jésù ni ìgbà Jésù lọ tó lọ ń gbàwé 40 ọ̀sán àti 40 òru tó bẹ̀rẹ̀ sí gbàdúrà, wọ́n ní ìró omi ara rẹ̀ ó dàbí ẹ̀jẹ̀. Kí ló wá ṣe àwa tá a jẹ́ ọmọ Ọlọ́run? Ìgbà Ọlọ́run tí Jésù gan tí ń bẹ bàbá rẹ̀ tí ń bẹ lọ́run tó ń gbàdúrà tó ń gbàwẹ̀, àwa aláwọ̀ lè gbàdúrà. Àwọn àdúrà kan wà, àwọn ègún kan wà tó yẹ pé wọn ò gbé ìbò. Mọ́mì wọn ò gbé èyìnbó, wọ́n á fi ọ̀rọ̀ ẹnu èdè Yorùbá láàfin lé dànù, láwù tí gbogbo tẹ̀kátẹ̀ká, gbogbo àwọn ohun míì tí ọ̀gbẹ́ òyìnbó táwọn ènìyàn ń lò, ó jẹ́ kí gbogbo ọ̀fà nílẹ̀ ní wákàtí. Ẹja sọ fọ́lọ́run, Ọlọ́run gbà mí lọ́wọ́ ogun tó ń tẹ̀lé ìrìn àjò ayé mi, tó lọ́wọ́ sábà ayé mi dé gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ odò ní, tó ní orúkọ tó ní orúkọ tí mo ògo jẹ́, tí mi ògo tí gbá ògo wọlẹ̀. Wọ́n jù wọ́n ráyè gbọ́ ògo wọlẹ̀ tọmọtọmọ. Ògo mi ò gbọ́dọ̀ ṣe gbá wọlẹ̀ fún ọ̀tá àti ìkà ìdílé, fún ènìyàn bí. Olúwa gbà mí, má jẹ́ wọ́n gbọ́gọ́ mi wọlé. Gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù, ògo wa ní orúkọ Jésù. Mọ́mì ògo yín wò ní lè gbá wọlẹ̀, ògo àwọn ọmọ mi lórúkọ Jésù wọn gbọ́dọ̀ gbá wọlẹ̀. Ọlọ́run mo mọ̀ ọ́, ó sì mọ̀ mí, ayé ò gbọ́dọ̀ fi mí bú ọ. Wọ́n ti dìn mí nù, wọ́n ti ta mí nù nítorí ọ̀rọ̀ rẹ. Ọlọ́run má jẹ̀mú ògo mi àtọmọ ní orúkọ Jésù kò gbọ́dọ̀ ṣe gbá wọlẹ̀. Mọ́mì ògo yín àti ògo àwọn ọmọ yẹn wọ́n máa dọ́rọ̀ dúró dè yín nítorí wọ́n máa sọ pé bí lágbà ẹ̀jẹ̀ ààbò tuntun sọ ni. Bí ọba tí ìdẹ́kọ̀ tí sọ̀rọ̀ ògo tanná nù lórúkọ Jésù. Olúwa yóò tanná ògo yín àti ògo yín àti ògo àwọn ọmọ. Ọlọ́run má jẹ̀mú yẹ tanná rẹ̀, bàbá tanná rẹ̀, ọmọ tanná rẹ̀, ẹ̀mí mọ́ tanná rẹ̀ ní wákàtí ọ̀wẹ̀ ní orúkọ Jésù Kristi. Ọba tí tanná ògo tí ìṣe fẹ́ mú fún ẹnikẹ́ni, ó yẹ kó tanná ògo yín. Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ajá sọ fún Ọlọ́run, ẹ porúkọ Jésù nígbà mẹ́ta, ẹ̀mí mọ́ nígbà kan tó. Olúwa o, Olúwa sọ mí di iná fún àwọn ènìyàn búburú, ó yá sọ mí di iná fún àwọn èèyàn ìkà yìí. Má jẹ́ kí n ṣe fọwọ́kàn fún ẹnikẹ́ni. Gbogbo èṣù ìdílé, ní ìdílé ọkọ, ní ìdílé ìyá, ìdílé bàbá mi, Olúwa sọ mí di iná mọ́ wọn lọ́wọ́. Má jẹ́ wọ́n lè fọwọ́kàn mi. Ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run má jẹ́ mo rí akóso yìí dínà, iná tí ò ní ṣe é fọwọ́kàn, etí ẹ̀mí òkùnkùn ó rí tí ó gbági lé lórúkọ Jésù. Olúwa akóso yìí dínà, iná tí ẹ̀mí òkùnkùn ní lè fọwọ́kàn, iná tí èèyàn bí ò ní lè fọwọ́kàn. Ó yá sọ yìí dínà, Olúwa sọ mí dínà, ó yá sọ mí dínà fún àwọn ìkà ní orúkọ Jésù. Ó yá kí n máa bùrù ojú wọn. Bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù, lórúkọ Jésù. Olúwa yóò ròyìn ní agbára, yóò sọ yín di náà ẹ̀rù jẹ̀jẹ̀ fún àwọn ọ̀tá lórúkọ Jésù. Ẹ̀ní ṣe mú fún ẹnikẹ́ni. Bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ tún gbàdúrà yìí. Ọlọ́run má jẹ̀mú o, níbo ni ìpinnu ohun rere tó mú ayé mi lọ? Níbo ni òpin ohun rere tó fẹ́ fi ayé mi sọlẹ̀ sí? Tó jẹ́ pé nígbà tí àwọn èèyàn tí wọ́n bá mọ̀ wípé yẹ̀sọ́ Ọlọ́run gbé lágbájá kabí, Ọlọ́run ní gbé èèyàn kabì kan, yóò fìdí èèyàn gúnlẹ̀ sí ibì kan débi pé àwọn ọ̀tá gan wọ́n máa kọjá, wọ́n máa rí pé kò ṣeé sí nídìí tó Ọlọ́run ti fi kalẹ̀ sí ibẹ̀. Ọlọ́run má jẹ̀mú, níbo lórísun tó ń gbé mi lọ? Níbo lórísun ayọ̀ tó ń gbé ayé mi lọ? Níbo lórísun ìṣeré tó ń gbé ayé mi lọ?
ọlọ́run ó yá kákáká kó yẹ mú ayé mi débẹ̀ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù àgbẹ̀rẹ̀gà jésù níbo ni orísun ibi tó ń gbé ayé mi lọ níbo ni orísun tó ń gbé ayé yín lọ mọ́mí dáàdì níbi orísun ayọ̀ tó ń gbé ayé yín lọ yẹn lọ́wọ́lọ́wọ́ ní orúkọ jésù ó yá kó mú ayé yín tẹ̀ síbẹ̀ ó yá kó mú ayé yín lọ síbẹ̀ ọba àwọn ọba mú lọ síbẹ̀ olú àwọn olúwa ó yá kó mú ayé yín lọ síbẹ̀ orísun ibi tó ń gbé ayé yín lọ tí gbogbo èèyàn mọ̀ pé yes ọlọ́run ti dá yín lò ní orúkọ jésù ó yá kó mú ayé yín tẹ̀ síwájú bẹ́ẹ̀ ni yóò rè jésù olúwa wa àmín 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 lórúkọ jésù ẹ jẹ́ tún gbàdúrà yìí ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára olúwa o kìnìún ìdílé mi olúwa ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ pa kìnìún ìdílé tá a ti bí mi tó yẹ pé gbọmọ ológo ọmọ májàmú ní máa ba ayé rẹ̀ jẹ́ tó sọ̀rọ̀ di kìnìún ní agboolé ní ilé ìyá ilé bàbá mi ní ilé ọkọ ní ilé ìyàwó mi olúwa o ó yáde ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ iná gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù àgbàràgà jésù ó yá ìwọ kìnìún ìdílé mi kìnìún ìdílé yín kìnìún ìdílé ìyá láàrin ọmọ ìyá láàrin ọmọ bàbá lórúkọ jésù ní àdúgbò tí mo ń gbé ní ibi tí mo kọ́lé sí ní ibi tí mo ralẹ̀ sí ní ilé tẹ́ ẹ wà yẹn lórílẹ̀-èdè tẹ́ ẹ wà gbogbo kìnìún tó sọ̀rọ̀ di kìnìún lórúkọ jésù ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ iná olúwa fi dè ládè pa ọlọ́run má jẹ̀mú yá kó gbèmí ẹ̀ dànù jésù olúwa wa àmín 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 lórúkọ jésù ẹ jẹ́ gbàdúrà yìí ọlọ́run má jẹ̀mú olúwa gbà mí lọ́wọ́ àjọ ẹkún ẹ̀mí má gbà mí lọ́wọ́ àjọ ẹkún ayé ń da fúnra wọn lọ́wọ́lọ́wọ́ má jẹ́ wọ́n dájà kó sínú ilé mi ẹ gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù àgbàràgà jésù ọlọ́run má jẹ̀mú o kí ló ń jẹ́ àjọ ẹkún ọlọ́run gbà mí má jẹ́ wọ́n bá mi dà lórí ọmọ wọn ò gbọ́dọ̀ dà lórí ọmọ wọn ò gbọ́dọ̀ dà lórí ọkọ ọmọ wọn ò gbọ́dọ̀ dà lórí ayé ọmọ wọn ò gbọ́dọ̀ dà lórí yín ní orúkọ jésù gbogbo tí ń jàjọ ẹkú o lórúkọ jésù ọlọ́run má jẹ̀mú yá tilẹ̀kùn mọ́ ní orúkọ jésù wò ní bá wa sunkún lọ́dún yìí bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù ẹ jẹ́ tún gbàdúrà okùn mẹ́ta péré ẹ jẹ́ sáré sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára olúwa o ipò ojú kan náà ní àti èṣí yẹn ṣe náà lẹ́tún bóyá bí ibi tẹ́ bó ṣe wà yìí bóyá ó ti tẹ́ yín lọ́rùn kò tẹ́ mi lọ́rùn ipò tí mo wà yìí kò tẹ́ mi lọ́rùn mo fẹ́ káyé mi kó tún ṣe kéne kó gbó ògo titun ẹ jẹ́ sọ fọ́lọ́run olúwa o fún ayé mi ní ògo titun ògo tó bright ògo tuntun ògo tó wo ojú rí ògo tuntun ògo tó yọ̀lé lórí ó yá fún ayé mi ní ògo titun ẹ gbàdúrà orúkọ jésù ara ńlá jésù àgbàràgà jésù ògo tó tún ògo tó bright tó yẹ fún ayé mi ọlọ́run má jẹ̀mú bẹ ní ọwọ́ rẹ̀ ó yá kó fún ayé mi bàbá ó yá kó bá mi fún ayé yín mọ́mí ṣe ìpáyé yẹ fún ògo titun ògo àtijọ́ tẹ̀ ń lò yẹn ó ti tó gẹ́ ó yá kó fún yín ní ògo titun ògo tó shine ògo tó bright ògo tó ṣe fi hàn ògo tó ṣe sinmi ní ògo tó ṣe fọkàn sí lónìí ní orúkọ jésù ó yá kó fún yín lórúkọ jésù wa yóò fún ayé yín ní ògo titun ẹ ó sì rí ẹ̀mí gúngùn lo ògo náà bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù ẹ jẹ́ gbàdúrà méjì òkú ẹ jẹ́ sọ fọ́lọ́run ẹ mọ̀ o ọba tó pọ̀ ní ipá àti agbára gbogbo ẹnikẹ́ni tó lè máa fi kú wọ ẹ̀mí mi kiri àtọmọ gbogbo ẹnikẹ́ni tó lè máa fi kú wọ ẹ̀mí mi kiri àtọmọ ọlọ́run máa ń yá kó gbẹ̀mí ẹ̀dànù ẹ gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù àgbàràgà jésù gbogbo ẹni tá a tinú obìnrin bí tó lè máa fi kú wọ ẹ̀mí mi kiri tàbí ọmọ lórúkọ jésù olúwa gbẹ̀mí ẹ̀dànù bàbá yá gbẹ̀mí rẹ̀ sọnù gbogbo agbára tó lòun ó lò lèmi lórí ọyájú fọwọ́ rẹ̀ ṣe rẹ̀ ọlọ́run má jẹ̀mú ìdáhùn rẹ̀ kó pa ahun ẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù ọ̀rọ̀ yorùbá ni ẹ jẹ́ sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti pẹ̀lú àkàtọ́kù rẹ̀ ká tó bá sí ìpele mìíràn ẹ jẹ́ sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára olúwa o ìsun omi tó fi fún mi olúwa tó máa pọkún àbí ó ti tó gẹ́ni owó tẹ níyẹn ti tó kèéjì tó ọ̀rọ̀ ń bẹ lọ́wọ́ ọlọ́run Elédùmarè ẹ̀ tó bá sì wù fún ní ìrọ̀lọ́rọ̀ olúwa túbọ̀ pọn omi ìfọ̀kànbalẹ̀ fún mi sí olúwa tó fún mi ní ọ̀rọ̀ ńlá ọ̀rọ̀ tó mú yan gàn ọ̀rọ̀ tó dá dúró ọ̀rọ̀ tó ṣàkọlé lórí lọ́dún tí mo wà yìí olúwa jádùn yìí ó pẹ́ mi fún mi ọ̀rọ̀ ńlá ìgbàdúrà orúkọ jésù agbára ńlá jésù àgbàràgà jésù ọlọ́run má jẹ̀mú olúwa kó rọ̀ yín ní ọ̀rọ̀ ńlá
ọ̀rọ̀ ńlá tó ṣe sinmi lé lórí tó ṣe fọkàn sí tó ṣe fẹ̀yìntì jẹun lórúkọ Jésù la kó fún yín ní ọ̀rọ̀ ńlá o ètí ìṣẹ́ ò ní wọ inú rẹ̀ ètí ìpọ́njú ò ní wọ inú rẹ̀ ètí àgbà náà ò ní wọ inú rẹ̀ ètí olè arólè mi ò ní jà ní orúkọ Jésù la kó rọ̀ yín ní ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ń bẹ lọ́wọ́ Ọlọ́run Ẹlẹ́dùmarè tó bá dẹ̀ wù ní ìrọ̀lẹ́ lórí ó yẹ kó rọrọ̀ ńlá fún yín lórí iṣẹ́ yín kó rọrọ̀ ńlá síbẹ̀ ohun tẹ́ ẹ dáwọ́lé yẹn ní orúkọ Jésù yóò pè yín mọ́ mi èyí tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lọ́dún yìí ní orúkọ Jésù ẹ rọ̀wọ́ yọ níbẹ̀ ẹni bí òdẹ̀ ní lágbára lé lórí ó lé arólè mi òdẹ̀ ní jà yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi. Iṣẹ́ tí mo mú wá fún wa ní ọ̀sán yìí fún ẹni tó jẹ́ pé ẹsẹ̀ máa ń dùn fún ẹni tí ẹ jẹ́ pé ẹsẹ̀ máa ń dùn bí àwọn aromọléegun kankan yẹn tó ti wá ń lo ọ̀pá tó ti ń wò ó pé ṣé bóun ó ṣe máa bá kiri ní ó ti ń tẹ̀ láì tí ì darúgbó ogun ẹsẹ̀ dídùn yìí náà ni ó ti mú ẹ̀yìn rẹ̀ bà ogun ẹ̀yìn dídùn yìí náà ni ó ti mú ẹ̀yìn rẹ̀ bà ó ti ń tẹ̀ kọ́rọ́jọ́ iṣẹ́ tí mo mú wá fún wa lọ́sàn-án nìyẹn ẹ bá mi wá omi tí a bá rí àgbàdo gbígbẹ kàn ni wọ́n ń pè àgbàdo kàn bó bá jẹ́ ọkùnrin yóò bá mi mú 9 hóró 9 ni o ìkọ̀ọ̀kan 9 tó bá jẹ́ obìnrin yóò bá mi mú 7 á bá mi fi sínú omi yìí nínú bọ́tù yìí ọkùnrin 9 àgbàdo ẹyọ kọ̀ọ̀kan kálọ̀rì tó ti gbẹ 9 kára yín iye tí a fẹ́ lò ń bẹ̀ ọkùnrin yóò dá 9 sínú omi obìnrin yóò dá 7 sínú omi wọ́n wàá fi pẹ̀fún sí pẹ̀fún olóòórùn dídùn wọn á bá mi fi sínú ẹ̀ ó di nǹkan oríṣi 3 omi àgbàdo àti pẹ̀fún ó di 3 tí a bá rí yèpè òkun díẹ̀ sí inú omi yìí tá a bá dẹ̀ rí yèpè òkun díẹ̀ sínú omi yìí ẹ jẹ́ ká fi iyọ̀ rọ́pò rẹ̀ ó di 4 a wá wá òkúta kéékèèké a kó òkúta kéékèèké tó lè wọ inú ògo omi yẹn obìnrin 7 ọkùnrin 9 a ó dà sí iṣẹ́ rí pé gbogbo nǹkan yìí ti jẹ́ oríṣi 5 ọ̀tọ̀ọ̀tọ̀ a kò sínú rẹ̀ á létí fọ́ òkúta yìí tó dá máa múnú omi yìí a dẹ̀ máa fi wẹ̀ 21 days la gbọ́dọ̀ fi lo omi yìí 21 days ìjọ 19 ìkànléní-ogún la máa fi lo omi yìí ìkànléní-ogún la máa fi lo omi yìí tá a bá rí yèpè òkun a fi òkúta a fi iyọ̀ sí pẹ̀fún ṣáàgbàgbé àgbàdo òkúta omi ṣe ti rí pé 5 ti pé omi òkúta kéékèèké 9 tàbí obìnrin 7 bàbá rí yèpè òkun a fi iyọ̀ díẹ̀ sí pẹ̀fún àti omi tá a bá ti wá ṣe léyìí á wá ká àwọn sáàmù ìṣe ìwé òwe orí ìkẹjọ òwe 2 proverb òwe 2 ìwé òwe 8 jàre ẹ má bínú ìwé òwe proverb 8:22 to 30 ìwé òwe proverb 8:22 to 30 a wá lo psalm orin dáfídì ló ń jẹ́ psalm 39 psalm 39 10 to 13 a tún lo psalm 35 psalm 35 9 to 17 2 Samuel 22 34 to 39 lẹ́ẹ̀kan sí àwọn sáàmù náà rèé ìwé òwe 8
22 to 30. Psalm 39, 10 to 13. Psalm 35, 9 to 17. 2 Samuel 22, 34 to 39. A kà àwọn sáàmù ìṣe ìgbà kọ̀ọ̀kan náà ti tó. Ẹ jẹ́ ká kà ní ìgbà kọ̀ọ̀kan àwọn sáàmù yìí. Ẹ jẹ́ ká kà ní ìgbà kọ̀ọ̀kan. Tí a bá wá kà tán, a wá gba àdúrà sí i. Ohun tá a fẹ́ tó ń dùn wá nínú àgọ́ ara wa yẹn á gbàdúrà sí i. Bóyá nínú egungun ló wà ní a ó gbàdúrà sí i. Bóyá ní ẹ̀yìn wa ló wà ní a ó gbàdúrà sí i. Mọ́mì, dádì, ẹ jẹ́ pé omi àmọ̀ ṣe bíi kírìmù mọ́ ni. A máa ṣe bíi kírìmù, a máa fi ra ibẹ̀, a ó dẹ̀ máa mu nínú ẹ̀. Ó ní bẹ́yìn bá gba wòlíì gbọ́ yóò jèrè wòlíì fún 21 days. Ọjọ́ mọ́kàn ó lé ní 20 la máa fi lo iṣẹ́ yìí. Ṣùgbọ́n tá a bá ti ń lo iṣẹ́ yìí, ẹ jẹ́ ká máa dìde. Bóyá ò lè dìde tẹ́lẹ̀, ẹ jẹ́ ká máa dìde lórí ẹsẹ̀ wa pẹ̀lú exercise pẹ̀lú ẹ̀. Torí àwọn bàbá wa ní tá a bá ta àmọ́ tọ́ ni. Téèyàn bá ta tí ò bá tọ̀, tó ta ẹran tó ní ẹran ní bájínátù tí ò tọ́, bẹ́ẹ̀ náà ń kú bí òkú sẹ́yìn pé kò ní mọ̀. Kò wá ta tán kó yẹ mọ́ lọ́gàdé kò mú. Ó tiẹ̀ tọpasẹ̀ rẹ̀ náà. Ó ṣeéṣe kó jẹ́ pé téèyàn bá ta kọjá bẹ́ẹ̀ ni sọ ẹran tí wọ́n kọjá yẹn ti ẹ̀ kú ṣá, yóò sì ti ẹran oúnjẹ. Kò lè wúlò mọ́ ni, yóò dẹran oúnjẹ torí èèyàn ò ní lè jẹ́ mọ́. Téèyàn bá ta èèyàn má tọ́ ni. Tẹ́ ẹ bá ti ń lo iṣẹ́ yẹn, ẹ máa try gbogbo ibi tí ó ń ròyìn yẹn, ẹ máa try rẹ̀. Ẹ máa try rẹ̀, apá ni, ẹsẹ̀ ni, ẹ̀yìn ni. Tẹ́ ẹ fi ń ra, ẹ sọ́ di kírìmù. Ẹ máa ṣẹ́ sí i, ẹ máa fi ra. Ẹ dẹ̀ máa mu níbẹ̀. Ẹ̀yin gan máa rí bí ó ṣe ń ṣiṣẹ́. Dádì mọ́mì, ó pé ju oògùn lọ. Ẹ̀yin gan máa rí bó ṣe ń ṣiṣẹ́, bó ṣe ń lọ, bó ṣe ń káàkiri. Bí ìgbà tí a bá fi nǹkan olóòórùn títa tá a fi rárá tí ó máa ṣe yẹ́rí, bẹ́ẹ̀ ni ó ṣe máa ṣe nínú ara wa. Ó ń tó, ó dẹ̀ ń tún ibẹ̀ ṣe nìyẹn. Lórúkọ tí yóò bá wa lára mu. Lẹ́ẹ̀kan sí i, òkúta wẹ́wẹ̀wẹ́ tó lè gba inú ìgò yẹn kéékèèké, ọkùnrin 9 ni ó lò, obìnrin yóò lò 7. Yóò fi iyọ̀ díẹ̀ sí tí ò bá ti rómi òkun, tí ò bá ti rí yèpẹ̀ òkun jàre, yóò fi iyọ̀ díẹ̀ sí, yóò fi pẹ̀fúm sí, àti omi àti àgbàdo kéékèèké, àgbàdo jíjẹ. Ẹni pàtàkì bá máa fẹ́ parí iṣẹ́ yẹn, tá a bá fẹ́ lo omi yẹn tán, a ó rí pé àgbàdo yìí ti ń ṣe kíni, ó ti fẹ́ máa wù, ó fẹ́ máa wù. Bó sì ṣe ń wù ni bẹ́ẹ̀ ló ń ṣe àtúnṣe àgọ́ ara wa, nítorí omi tá a ti fi ṣe ìwòsàn ara ni. Lórúkọ Jésù yóò bá wa lára mu. Mo dúpẹ́ mọ́mì wa ìbílẹ̀ rédíò, mo dúpẹ́ bí wọ́n ṣe ti bá wa sáré kọ iṣẹ́ yẹn kí a sáré wò ó. Lórúkọ Jésù iṣẹ́ náà yóò bá wa lára mu. Ẹ jẹ́ ká lò ó. Ó ní sáà bí wọ́n bá ṣe sọ. Lórúkọ Jésù yóò bá wa lára mu. Ẹ jẹ́ ká lò ó. Lórúkọ Jésù yóò wà pẹ̀lú wa. Ara wa nígbà tí ó bá dijọ́ mẹ́jọ, ọ̀pọ̀ èèyàn ni ó pè mí pé ìyá àdúrà ẹ̀rí abániṣe, mo rí ọwọ́ Ọlọ́run lórí iṣẹ́ yẹn. Lórúkọ Jésù àwọn onígbèrè tìjú. Ẹ jẹ́ ká tó lọ nínú àdúrà mìíràn lórí àwọn ọmọ wẹ́wẹ̀wẹ́ la fẹ́ gbàdúrà lé lórí báyìí. Lórí ọmọ, ẹ jẹ́ á sọ fọ́lọ́run, Ọlọ́run gbà mí, má jẹ́ yóò fi iná ọmọ jó mi. Ẹ̀mí mọ́ gbà mí, má jẹ́ wọ́n fi iná ọmọ jó mi. Ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run gbà mí, má jẹ́ wọ́n fi iná ọmọ jó mi. Ọlọ́run gbà mí, má jẹ́ wọ́n fi iná ọmọ jó mi. Lórúkọ Jésù, mọ́mì dáàdì wọn ò ní fi iná ọmọ jó yín. Bàbá mi, màmá mi, lórúkọ Jésù wọn ò ní fi iná ọmọ jó yín. Ọlọ́run májẹ̀mú yóò dá àwọn ọmọ yín sí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ á tún sọ fún Ọlọ́run, ẹ̀mí gúngùn ní mọ̀ sáyà. Ọlọ́run gbà mí nígbà oúnjẹ àwọn ọmọ ìbá tó jẹ. Ọlọ́run má jẹ́ wọ́n fọwọ́ gọ̀ mí bóde, má jẹ́ wọ́n fi fúláwà tó dára, má jẹ́ wọ́n fi sọjọ́ fún mi. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe wàhálà ní ká ẹ jẹ́ ń jẹ àwọn ọmọ náà gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù.
agbára ńlá Jésù agbára ga Jésù lórúkọ Jésù inú ọmọ nígbà tí ò bá jọ yín gbóúnjẹ àwọn ọmọ bá tó jẹ lórúkọ Jésù a ò ní wá yín tì ikú òjijì wọn ò ní fi dá yín lọ́lá wọn ò ní fi fúláwà sanjọ́ fún yín Ọlọ́run májẹ̀mú yóò dì yín mú ẹ̀mí gígùn àti àlàáfíà tẹ́bi jẹ́njẹ́ àwọn yẹn pé Olúwa yóò jogún ẹ̀ fún yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹjá tó gbàdúrà yìí lórí ọmọ ni Ọlọ́run gbà mí Olúwa jẹ́ ọmọ mi ọ̀yàn tí wọ́n yanjú lójú ẹ̀mí mi báyìí ó ṣe pàtàkì èèyàn méjì kó dá bí ọmọ tẹ́jẹ́ pé ẹnìkan náà lẹ́tù tó ń dá tọ́ ó yẹ káwọn ọmọ yẹn yàn lójú yín mọ́ mi Ọlọ́run gbà mí Olúwa jẹ́ ọmọ yẹn yàn lójú mi wọ́n ti ń fi àwọn ọmọ ìbú mi Ọlọ́run ò jẹ́ ọmọ mi ọ̀yàn tí wọ́n yanjú ṣe wọ́n lẹ́ni àpẹ́sìn ó yá gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run má jẹ̀mú o iṣẹ́ ọmọ tẹ́ ń dá ṣe yìí mọ́mì lórúkọ Jésù àwọn ọmọ yín yóò yanjú lórúkọ Ọlọ́run àdìláyé àwọn ọmọ yóò yanjú lójú ẹ̀mí yín ní orúkọ Jésù wọn ò sì ní dáràn fún yín wọn ò sì sànjọ́ fún yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹja tún sọ fọ́lọ́run àdúrà mẹ́ta náà ló kù ẹja sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára Olúwa má sọ ọmọ mi dọ̀tá mi ẹ pé bó ló ṣe rí màmá kan ni mò ń wòye ẹ rí pé àwọn ọmọ ti fẹ́ kọ̀yìn ní bẹ́ẹ̀ pé wọ́n gan wòye tí ẹ gbá aago yín mọ́ wọ́n ti fẹ́ sọ ọmọ yín dọ̀tá yín ṣé ìlú tí ẹ wà ló fẹ́ sọ ọ́ di bẹ́ẹ̀ ni bàbá ṣé ìlú tí ẹ orílẹ̀-èdè tẹ wà ló jẹ́ wọ́n fẹ́ sọ ọmọ yín dọ̀tá yín ni wọ́n wá pín yín lọ́nà bí ẹ gbọ́dọ̀ gbàre bọ́mọ yín bá gba ọ̀tún ẹ gbọ́dọ̀ gbàbẹ̀ ẹ̀yin aya gbòsì lásìkò gbà náà Ọlọ́run gbà mí ìmọ̀ ni Olúwa bà ìmọ̀ jẹ́ ìmọ̀ tó lé mi àtọmọ mi ò ní fojú kanra wọn tó láwọn ọmọ mi ọ̀dọ̀ta ni wọ́n pín wa níyà lórúkọ Jésù Olúwa bà ìmọ̀ yẹn jẹ́ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run májẹ̀mú ó yá bà ìmọ̀ yẹn jẹ́ ìmọ̀ tó lè pín yà pẹ̀lú ọmọ tí wọ́n lè ní fojú kọ ọmọ yín pẹ̀ ní gbò mọ́ kò gbọ́dọ̀ dọ́dọ̀ yín mọ́ lónìí ní orúkọ Jésù Olúwa bà ìmọ̀ yẹn jẹ́ bàbá bàjẹ́ ọmọ bàjẹ́ ẹ̀mọ́ kó bà ìmọ̀ yẹn jẹ́ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù màmá kan ni mò ń tún wòye ẹni ìjọba ti gbọmọ lọ́wọ́ yín kò sí tọ́lọ́run ò lè ṣe ọmọ yín gangan ni ó tún jà fún yín pé I want to see my mommy ẹ jẹ́ sọ fọlọ́run Olúwa mo rán ọ níṣẹ́ sínú ọmọ mi ẹ dárúkọ rẹ̀ Ọlọ́run sọ fún ọmọ mi máa wà nínú ọkàn rẹ̀ pé òun fẹ́ rí mi kí wọ́n lè bá gbọmọ yín lẹ́yìn lọ́wọ́ ìjọba tó gbọmọ lọ́wọ́ yín ẹ̀ ó yá kó gbọmọ yín lẹ́yìn lọ́wọ́ lọ́kùọ̀ lọ́wọ́ wọn ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Olúwa kó wọnú ọmọ yẹn lọ ó yá kó máa dárúkọ yín pò fẹ́ rí yín mommy I want to see my mommy lórúkọ Jésù ọmọ tí wọ́n gbà lọ́wọ́ yín yẹn Ọlọ́run májẹ̀mú ó yá pàpàdà bàbá pàpàdà ọmọ gbàpàdà ẹ̀mọ́ gbàpàdà lónìí ní orúkọ Jésù Olúwa kó gbọmọ yín lẹ́yìn lọ́wọ́ mommy wọn ò ní sọ ẹ̀dọ̀tọ̀ ọmọ yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù dáàdì ní tèmi wá ń kọ́ wọ́n gbọ́dọ̀ gbọmọ yín fún yín ọmọbìnrin tó ní òun ò ní jẹ́ kẹ́ ẹ̀rọ ọmọ yín mọ̀ yẹn wọ́n gbọ́dọ̀ gbọmọ yín wá fún yín ẹja sọ fọlọ́run ni Ọlọ́run má jẹ̀mú ọlọ́lọ́kan ọba ìwọ ní ti ìjòyè ìwọ ọlọ́lọ́kan ọba ìwọ ló ní ti ìjòyè ọkàn egungun tí mo nígbà ìyàwó mi yìí tó ní gbọ́dọ̀ fojú kọ́ mọ́ mi Ọlọ́run má jẹ̀mú ọ̀rọ̀ oníṣẹ́ lọ sínú ọkàn rẹ̀ Olúwa jẹ́ ọgbọ́n mi wá bá mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára Jésù agbára ga Jésù Ọlọ́run má jẹ̀mú ọmọ mi tó ń bẹ lọ́wọ́ ìyàwó tó ní kò ní gbé wá fún mi tó ní kò ní gbé kó rí mi ní orúkọ Jésù Ọlọ́run wọ́n lọ́lọ́kọ́ bá ìwọ ló ní ti ìjòyè ọkàn egungun rẹ̀ ó yá sọdẹ̀ràn bàbá sọdẹ̀ràn ọmọ sọdẹ̀ràn lónìí ní orúkọ Jésù gbogbo ẹ̀mí agídí inú rẹ̀ ní orúkọ Jésù Olúwa kó pín agídí kò nú ọkàn rẹ̀ ó yá kó gbọmọ yín wá rí yín mọ́mì dáàdì mo ní yóò gbọmọ yín wá bá yín lórúkọ Jésù Ọlọ́run ló ní ọkàn rẹ̀ Ọlọ́run yóò wọnú ọkàn rẹ̀ lọ yóò gbọmọ yín wá kí yín bẹ́ẹ̀ ni yóò rí ọ̀rọ̀ yín yóò mọ̀ gẹ̀ẹ́sì nínú rẹ̀ ni bẹ́ẹ̀ ni dáàdì ọ̀rọ̀ yín kó mọ̀ gẹ̀ẹ́sì nínú rẹ̀ báyìí kó mọ̀ nẹ́sìmí ọ̀rọ̀ yín kó mọ̀ gẹ̀ẹ́sì nínú rẹ̀ bí bá jẹun kó mọ̀ rí yín bí bá mú mi kó mọ̀ rí yín bó bá sùn kó mọ̀ rí yín kó mọ̀ rí yín pò fẹ́ gbọmọ wọn fẹ́ lọ gbọmọ fún bàbá ẹ̀ wọn fẹ́ gbọmọ ẹ̀ lọ kí bàbá ẹ̀ wọn fẹ́ kí bàbá rẹ̀ máa kó bọ̀ wá sọ́dọ̀ mi bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà kan tó kù rèé ẹja sọ fọ́lọ́run lórí ọ̀rọ̀ ọmọ ṣe kókó ṣe pàtàkì àwọn èèyàn tí a bá sọ pé yèmí ò tí èmi máa ń jọ ni ó lè rí bẹ́ẹ̀ ṣùgbọ́n lẹ́ẹ̀kan yìí tí mo ti rí ra mi tí mo sì rí pé mo bímọ ẹ̀ ajá gbàdúrà lórí ọ̀rọ̀ ọmọ tó tó fún ẹja sọ fọ́lọ́run Ọlọ́run gbà mí
láàrin àwọn ènìyàn ńláńlá ní káwọn ọmọ mi ti máa dá, láàrin àwọn èèyàn pàtàkì ní káwọn ọmọ mi ti dá. ọlọ́sàn ọmọ mi ló lú ọmọ ẹgbẹ̀rún orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run májẹ̀mú yá sọ àwọn mi lórúkọ ọmọ, ó yá sọ wọn dó lórí ire ọmọ, sọ wọn lórí ọmọ lórúkọ Jésù. mọ́mì dáàdì ẹ̀ lè ṣàmì, Ọlọ́run yóò sọ mí olórí ọmọ ni yóò jẹ́, olórí ni yóò jẹ́, olórí ọmọ ni yóò ṣe ní gbogbo àárín àwọn ọmọ ní orúkọ Jésù. lórúkọ májẹ̀mú ọmọ yóò dẹni pàtàkì, bẹ́ẹ̀ ni yóò rè. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú fi àṣẹ dá wa lóhùn lórí gbogbo àwọn àdúrà tá a ti ń gbà ní àti àárọ̀, lórí ti ẹrù ni, lórí àfikún ògo ni. lórúkọ Jésù Olúwa kó fi kún ògo wa, ọba májẹ̀mú kó fi ẹ̀bẹ̀ àdúrà wa ó yá kó jẹ́ gùnkè lọ. Ọlọ́run májẹ̀mú ó yá kó dá wa lóhùn, ọba àwọn ọba kó dá wa lóhùn. kárí èsì àdúrà yìí má jẹ́ ó pẹ́ kákákáká ní orúkọ Jésù, má jẹ́ ó pẹ́ rárá. oṣù yìí ti tán ní orúkọ Jésù, ṣùgbọ́n a ní ìgbàgbọ́ nínú rẹ̀ pẹ́nu mọ́kànlá tó kù lórúkọ Jésù. já mọ̀ bá àti màmá ìjẹun lè fòfógo Ọlọ́run májẹ̀mú lóṣù mọ́kànlá tó kù yẹn. àwọn bàbá màmá yìí gbogbo ẹrù tó lè dògo ayé wọn nù tí wọ́n ti dànù yẹn, oṣù mọ́kànlá tó kù ní orúkọ Jésù ó yá fi ògo tuntun sínú ayé wọn. Ọlọ́run májẹ̀mú yóò fún yín ní ògo tuntun, ògo tuntun yóò wọnú iṣẹ́ yín, ògo tuntun yóò wọnú ayé yín, ògo tuntun yóò wọnú ilé yín, ògo tuntun yóò wọnú ayé yín, ògo yóò tún iṣẹ́ yín ṣe, kò ní dà yín lẹ́rù nù mọ́, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú a dúpẹ́ o, a yìn láti àárọ̀ láti bí wákàtí kan sẹ́yìn fún ohun Olúwa tá à ń gbọ́ láti ẹnu ìyá àdúrà rẹ̀ Abániṣẹ́ JP. bàbá màmá gbogbo ojú tó ń wò mí àtọkàn tó ń wò mí, mo dúpẹ́ lọ́wọ́ yín. bí ẹ ṣe ń tẹ láìkì náà ni mò ń rí ọwọ́ yín. Ọlọ́run yóò nífẹ̀ẹ́ yín náà, ohun tẹ́ ẹ lè ṣe fún mi nìyẹn, ohun tẹ́ ẹ lè fi ran program yìí lọ́wọ́ nìyẹn. like love ń tẹ́ ẹ fi lè ran program yìí lọ́wọ́ nìyẹn. àti share, ẹ bá mi share rẹ̀, ó kéré pọ̀, ẹ bá mi share rẹ̀ fún èèyàn méje méje ní kọ́mọ́kíá, káwọn náà wò ó kí wọ́n gbé ẹ̀bẹ̀ àdúrà yìí, káwọn náà máa darapọ̀ mọ́ wa ní ìjọ mẹ́jọ mẹ́jọ. mo dúpẹ́ lọ́wọ́ yín fún ètò ti ọ̀sán yìí. mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò náà, ilé ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní orúkọ Jésù. Olúwa yóò wà pẹ̀lú iléeṣẹ́ yẹn, Ọlọ́run májẹ̀mú yóò dì í mú, ọba àwọn ọba yóò wà pẹ̀lú iléeṣẹ́ yẹn kò ní di títì pa. àánú ńlá tó ṣògo ní orúkọ Jésù yóò dìde fún iléeṣẹ́ yẹn, ẹ ra àánú gbà. ọwọ́ Ọlọ́run tí ràn lọ́wọ́, tí fa lọ́wọ́ sókè, mọ́mì dáde yóò ràn yín lọ, yóò fa yín lọ́wọ́ sókè. bí ẹ ṣe ń nawọ́ àdúrà yẹn ní orúkọ Jésù, àdúrà yín yóò gbà délẹ̀. ètò tí ń gbà ní orúkọ Jésù kò ní dìbàjẹ́, ètò ń gbà lọ́wọ́lọ́wọ́ ẹ̀ lórúkọ Jésù kò ní débẹ̀ kó takú, yóò tún tẹ̀síwájú ni. mo ládùúrà yóò ní takú sójú ọ̀nà, ó gbọ́dọ̀ ní adé lórí débi pé ẹ̀yin náà mọ̀ pé àdúrà yín gbà, ẹ rí ọwọ́ Ọlọ́run, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. mo kí màmá wa o, ẹ ṣé ẹni àkú program. Ọlọ́run májẹ̀mú yóò wà pẹ̀lú ẹ̀yin náà àti gbogbo àwọn màmá Akin JP, ọmọlálọ́lá gbogbo àti ojú gbogbo ọkàn tó ń wò. mo dúpẹ́ lọ́wọ́ yín lórúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú yóò wà pẹ̀lú yín ní ìjọ mẹ́jọ àti èmi àti yín ànípẹ̀dín o, ànífẹ́ pẹ̀dín, kódà wà ládàmú òní ṣẹlẹ̀ sí wa, ọfà yóò fẹ́ dẹ̀ nígbà wa. ohun Olúwa náà rè láti ẹnu ìyá àdúrà rẹ̀ Abániṣẹ́ JP, èyí tó wọ́n láti lè jọ́sìn wa ìjọ Ṣẹ́gun ní tèmi lè àánú ní Nàìjíríà níbí. wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò nílùú UK, iléeṣẹ́ ìbílẹ̀ rédíò nílùú Nàìjíríà ló ti ń wá sí ayé lórúkọ Jésù. Olúwa yóò wà pẹ̀lú, yóò dì í mú. mo ń tẹ́ báyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún counseling tàbí fún ẹ̀yà lórí ètò tí a ti ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí, ẹ kàn kílíkì lórí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò, kẹ́ẹ̀kan wá ohun Olúwa. ẹ bá ti kílíkì lórí ẹ̀ báyìí, gbogbo ètò àti ṣe sẹ́yìn gbogbo ẹ̀lẹ́ máa rí, àti àwọ̀ àdúrà àti agbára àdúrà tá à ń nà síbẹ̀ lórúkọ Jésù. ẹ ó sì rí ọwọ́ Ọlọ́run, ọwọ́ Ọlọ́run yóò ràn yín lọ́wọ́, yóò fà yín lọ́wọ́ sókè. àwọn ọmọ yín jàǹgbàgbọ́ ọdún yìí lórúkọ Jésù yóò pè yín, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. bóyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí kánsẹ́lẹ̀ pé yá àdúrà sí tẹlifóònù nọ́mbà yìí 070 57 84 23 11. ohun Olúwa náà rè ní ìjọ mẹ́jọ àti èmi àti ẹ̀yin. ó dàbọ̀ ànídòkú lórúkọ Jésù. màá bá yín láyọ̀, ẹ̀yin náà yóò rí mi láyọ̀ lórúkọ Ọlọ́run alààyè. ó dàbọ̀.